Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi tá a gbọ́, wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní ó lágbára o. Kí ló ṣẹlẹ̀? Ẹ rántí ọ̀rẹ́ wọn tí kábíyèsí ń fẹ́, torí wọ́n ní pé ọ̀rẹ́ wọn yìí pé kábíyèsí wọn máa ń tẹ̀lé kábíyèsí lọ sí gbogbo ibi tí kábíyèsí bá ti fẹ́ lọ ṣe business. Àti ẹ̀gbọ́n pé wọ́n jọ lọ sí Japan gan ni, mi kàn mú gist yẹn wá ni. So wọ́n ní ọ̀rẹ́ wọn yìí wà lára wọn tó lọ ṣe investment pẹ̀lú kábíyèsí. Wọ́n ní nǹkan tí àǹtí wa fi frown nìyẹn o. Wọ́n ní ṣe lójú àǹtí wa korò. Ẹ̀yin èèyàn lè ṣe ẹ̀yin rí happiness ní ojú ìkọ̀kan nínú àwọn sísí wa gbogbo yìí. Ẹ̀yin ẹ wo ojú àǹtí wa, ẹ wo bójú ẹ̀ ṣe rí. Inú wọn ò dùn rárá. Wọ́n ní bó ṣe wá nìyẹn o. Wọ́n ló wá kí bàbá werin ńlá nígbà àwọn àlejò. Wọ́n ní parọ́pò náà wọ́n ló bá lejú, ló bá kúnlẹ̀ ló kí kábíyèsí. Wọ́n ní parọ́pò wa ń béèrè pé kí ló dé tójú ẹ̀ korò báyìí. Ṣé ẹ̀yin èèyàn lè ṣe ẹ̀ mọ̀ pé téèyàn bá ń frown, àwọn èèyàn máa ń mọ̀ pé èèyàn ń frown. Àwọn èèyàn máa ń mọ̀ pé èèyàn ń frown téèyàn bá frown. Wọ́n náà wá ń béèrè pé kí ló dé tójú ẹ̀ korò báyẹn. Wọ́n ní kábíyèsí ní kì í ṣe àkọ́kọ́ ní tó ti máa ń le jù. Wípé òun ló mọ nǹkan tí kò múnú ẹ̀ dùn. Wípé àwọn ò lè fún ní happiness tó ń wá. Wípé nǹkan tí àwọn ń ṣe yìí tí ò bá ti tẹ́ lọ́rùn, ó ní freedom láti ṣe ìfẹ́ inú ẹ̀ o. Wọ́n ní torí pé àwọn ò tún lè ṣe ju báwọn ṣe ń ṣe yìí lọ. Wọ́n ní ojú everybody báyìí ni bàbá werin láti ṣe sọ. Bí a ṣe gbọ́ àlẹ́jì o, wọ́n ní ojú everybody ni bàbá werin ńlá ṣe sọ wípé àwọn ò lè ṣe ju báwọn ṣe ń ṣe yìí lọ. Ẹ̀yin èèyàn lé ṣé rí gbogbo nǹkan tí ẹ̀dá bá gbìn láyé, gbogbo ẹ̀lẹ́dá máa ká o. Ẹ jẹ́ ká máa ṣe rere nítorí ẹni kọ́, nítorí ọjọ́ iwájú ni. Ẹ rántí ìgbà tí Queen Naomi wà ní palace, ṣé ẹ mọ̀ pé àwọn sísí gbogbo ìbọn ṣe ń wá nìyẹn. Èyí àǹtí wa la gbọ́ pé ó máa abandon ọkọ ẹ̀ sí ìlú ibi tó ti wá àtàwọn ọmọ. A wá jókòó sí inú ààfin bàbá werin ńlá fún bí oṣù 3. Ẹ̀yin máa jírú obìnrin wo nìyẹn? Ó fi àwọn ọmọ ẹ̀ àtọkọ ẹ̀ sílẹ̀, ó wá jókòó sí inú palace fún 3 months. Wọ́n ní bó ṣe máa ń wá nìyẹn. Àǹtí wa church náà the same thing. Wọ́n ní in fact wọ́n ní ìyẹn ò tiẹ̀ ń lọlé rárá. Bá a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní ìyẹn ń lọlé. So nǹkan tó fa gbogbo nǹkan táwọn náà ń rí ní ìsìn nìyẹn, nítorí pé wọ́n ti ṣe fún èèyàn kan rí. Nǹkan téèyàn bá ṣe òun ló máa gbà. Ẹ̀yin ẹ wo sísí wa church ní ìsìnkú kíá kábíyèsí ò bá kó obìnrin 100. Òun ṣe fàájì tiẹ̀ lọ ni. Àwọn èèyàn ti gba kámú, wọ́n ti gba kámú tiwọn. Àti àǹtí wa àwọn èèyàn ti gba kámú, àwọn èèyàn ń ríro. Ṣùgbọ́n àǹtí wa ara ẹ̀ gbóná, fashion ara ẹ̀ gbóná. Ara àwọn méjèèjì yẹn ara wọn gbóná, wọn lè gbàyàwó. Àwọn ti gbàgbé pé ọjọ́ kan àwọn náà kó èrè gbogbo iṣẹ́ ọwọ́ wọn pátápátá tí wọ́n wò fún Queen Naomi nígbà tí Queen Naomi wà ní ọ̀dọ̀ bàbá wa erin ńlá. Bẹ́ẹ̀ ni a gbọ́ tí àǹtí wa tó ṣì wà lórí ọ̀rọ̀ ilé King's Heights tó wà ní London tó lóun ò ní gbà, Queen Naomi ò ní dé síbẹ̀. Wọ́n dẹ̀ ní Queen Naomi ní kò sí èèyàn kankan tó máa ní kó má dé sílé ọkọ òun. Ìpè kábíyèsí tó ní ilé tó jẹ́ ọkọ òun ló ní kó ń lọ síbẹ̀, kò dẹ̀ sẹ́ni tó máa ní kó má lọ bẹ̀. Ìpè torí ọkọ òun ni olórí òun ò dẹ̀ ní ever kọ̀rọ̀ sí ọkọ òun lẹ́nu. Wọ́n ní kábíyèsí ní kò sí nǹkan tí ẹnikẹ́ni máa sọ nípa ọ̀rọ̀ King's Heights yìí tán máa ní pé kóun yí ìpinnu padà. Torí wọ́n ní àwọn ẹ̀dà kan ní pé kó fún àǹtí wa ní ilé yẹn. Wọ́n dẹ̀ ní kábíyèsí ní láyéláyé. Ìpè tóun bá ti bẹ̀rẹ̀ sí ṣe yìí bí ìgbà tó yẹ pé
òun ti bẹ̀rẹ̀ wàhálà àti ìjọ̀gbọ̀n fúnra ara òun ní inú pálásì ni nǹkan tí wọ́n ní bàbá Erin ńlá sọ nìyẹn. Allegedly bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ní kò sí èèyàn kankan tó máa là lé àwọn lọ́wọ́, àwọn làwọn ní ilé àwọn làwọn ní àwọn ìyàwó àwọn ibi tó bá wù wọ́n ni àwọn lè fi àwọn ìyàwó àwọn sí. Ṣẹ̀dẹ̀ mọ́ pé wọ́n ti ní kí Queen Naomi lọ sinmi, wọ́n láwọn fẹ́ kán lọ rest nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Agodi. So wọ́n ní àǹtí wa wọ́n ló ṣì wà lẹ́nu ẹ̀ o, wọ́n ní ṣe ló ń halẹ̀ pé láyé Queen Naomi ò ní dé síbẹ̀ yẹn, òun ò ní gbà. Ṣé o rí advice mi ni àwọn tó ń tiẹ̀ ò má jẹ́ kán tiẹ̀ pa, àwọn tó ń tiẹ̀ má jẹ́ kán tiẹ̀ pa nítorí pé tó bá lọ ṣe nǹkan tó máa mú bàbá Erin ńlá bínú, ìwọ náà kúkú mọ kábíyèsí nǹkan tó máa ṣe ò ní láìkẹ́. At least ó ṣì ń rí wọn ní ìsìn, wọ́n ṣì ń rẹ́rìn, jẹ́ kó máa rẹ́rìn wọn lọ bẹ́ẹ̀. Fi Queen Naomi sílẹ̀, jẹ́ kí Queen Naomi ṣàyè wọn gbá kámú. Ìwọ wo Sisi Wahar, orí pé Sisi Wahar ti gbá kámú. Sisi Wahar ò kíá. Kábíyèsí ò bá lọ sí Royal Mansion wọn lóṣù kan bẹ́ẹ̀. Ìyẹn ò dí pé kí business ẹ̀ má máa lọ déédéé. Ìyẹn ò ní pé kí gbogbo nǹkan tó ń ṣe kó má máa ṣe bó ṣe fẹ́. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Sisi wa chọ́ọ̀chì. Àwọn yẹn wọ́n ti fi kábíyèsí lọ́rùn sílẹ̀ kí kábíyèsí máa flenjọ ni. Ṣé Queen Naomi nìkan ni kábíyèsí náà máa ní? Ṣé bí wọ́n ń lọ sọ́dọ̀ àwọn obìnrin mi? Ilé ayé ò dẹ̀ parẹ́. Ṣé bí Queen Naomi náà ṣe gbà kámú fẹ̀yìn nìyẹn? Ẹ̀yin èèyàn lé ètò agbọ́ nìyẹn sí ilé kábíyèsí èyí tó wà ní London tí àǹtí wa yé ní pé rárá o, òun ò ní gbà kí Queen Naomi dé síbẹ̀. Wọ́n ní lórí ọ̀rọ̀ property èyí tí wọ́n ní Queen Naomi tà ní Kingston Heights, wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wọ́n ní Queen Naomi ò ta property kankan. Wọ́n ní kábíyèsí wọ́n dúró síwájú àwọn ẹ̀dà yìí, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wọn wípé àǹtí wa yé mú àtàmọ́mọ́ àtàmọ́ ni. Wọ́n ní property yẹn, wọ́n ní ọkọ Princess Diola ló ta property yẹn fún àwọn. Wọ́n ní àwọn dẹ̀ fi owó kún àwọn ra èyí tí àwọn ń gbé nísìn ní Kingston Heights. Ipe Queen Naomi ò fọwọ́ kan property àwọn kankan, wọn ta property àwọn kankan. Ṣé ẹ rí wọ́n máa ń parọ́ mọ́ Queen Naomi gan. Àwọn èèyàn wọ̀nyí wọ́n máa ń parọ́ mọ́ Queen Naomi gan ni, àti nǹkan tí Queen Naomi ṣe àti nǹkan tí Queen Naomi ò ṣe, gbogbo ẹ̀ náà máa sọ pé wọ́n ṣe. Ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí wọ́n like kan máa invest. Wọ́n ní property èyí tí àwọn ń gbé tẹ́lẹ̀ tí Queen Naomi dé síbẹ̀, wọ́n ní kì í ṣe irú property táwọn like. Wọ́n ní ó kéré, ẹ̀dẹ̀mọ̀ pé ọba ní kábíyèsí, monarch king for that matter. So wọ́n ní láti ra ibi tó tóbi fúnra wọn. So wọ́n ní kábíyèsí sọ fún àwọn ẹ̀dà yìí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, irọ́ ni gbogbo ọ̀rọ̀ yẹn wípé Queen Naomi ta property. Queen Naomi ò ta property kankan. Ọkọ Princess Diola ló ta property fáwọn ní London. Àwọn dẹ̀ fi owó kún àwọn ra ilé sí Kingston Heights. Ìpèsè kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, nǹkan tí bàbá Erin ńlá sọ nìyẹn. A tún gbọ́ ìyẹn náà. Wọ́n ní bàbá Erin ńlá, wọ́n ní inú wọn kò dùn sí àǹtí wa church o. Wọ́n ní nítorí àǹtí wa church ó ń wu ìwà tó jẹ́ pé kò bá ojú mu. Wọ́n ní àǹtí wa church kàn frown kiri ni. Ẹ rí pé ní ọjọ́ welcoming party àǹtí wa yé wọ́n ló wá, wọ́n ní bó ṣe débẹ̀ báyìí wọ́n ló kí àwọn elders, wọ́n ló dẹ̀ lọ. Wọ́n ní kò yọjú mọ́. Wọ́n ní so kábíyèsí warn ẹ̀, wọ́n fún ní serious warning pé nǹkan tó ṣe yẹn kó má tó ever repeat ẹ̀ mọ́. Wípé gbogbo ètò dẹ̀ ń lejú kiri yẹn àwọn ò fẹ́ rí ojú ẹ̀ rárá. Tó bá mọ̀ pé òun máa lejú kó má wá síwájú àwọn. Nǹkan tán ní bàbá wa Erin ńlá sọ nìyẹn. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ti Queen Naomi yìí, èmi mọ̀ pé kò sí ẹni tó lè ṣí Queen Naomi nídìí ní ilé ọkọ ẹ̀ ní agbára Ọlọ́run. Àwọn àti kábíyèsí wọn á gbó wọn á tọ́ lágbára Ọlọ́run, wọ́n á dẹ̀ ní ọ̀wọ̀. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin ará lé bí mo ṣe máa ń sọ, mi bá kábíyèsí gbé
inú palace nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Mashola lórúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa. Tẹ́ bá ti subscribe tẹ notification bell yìí so that tá bá ti post any gist ẹ máa òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ẹ̀kan sí mo kí yín happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Má gbàgbé prize giveaway wa. Ó ń bọ̀ ní April 15 ẹ máa gbáradì. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.